Splendid Cartoon Yorùbá. Màmá mi kò lè bẹ́, bàbá mi kò lè bẹ́, èmi nìkan ló lè bẹ́, bẹ́ẹ̀ lọ́mọdé ń bẹ́, bẹ́ẹ̀. Ọmọlókun, ṣé o fẹ́ dá lápá ni? Mi lè dá lápá màámi, egun mi le. Èmi kọ́ ló máa kó bá wá kí n rán ẹ níṣẹ́. Lọ sí ọ̀dọ̀ bọ̀dá Mẹ̀kó ní mo ní kó fún ẹ lárodàn. Àródàn, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Tó o bá débẹ̀, wàá mọ̀ kan tó ń jẹ́ àrodàn. Ó yá ṣíra lọ. Mo ti gbọ́. Ẹ káàsán sà. Ọmọlókun ọmọ ní dẹ ọmọ ní ṣinṣin kò náà ṣe ọmọlókun ọmọ ní dẹ. Káàsán ṣàlàfíà ni. Bẹ́ẹ̀ ni sà, màámi ní kí n gba àródàn wá. Àródàn? Ó ti yé mi. Ó yá fikalẹ̀ sí, mò ń bọ̀. Ẹ jọ̀ọ́ sà, àródàn náà ń kọ̀. Màámi ó ti máa retí mi lé. Ní sùúrù díẹ̀ sí, wọ́n fẹ́ mú dé. Ọmọlókun, ó yẹ wá máa lọlé. Sọ fún ìyá rẹ pé àródàn ò sí nílẹ̀ kí o padà wá níjọ́ mìíràn. Ó dáa, mo ti gbọ́. Ó dàárọ̀ sà. Ọ̀gá, ẹ má bínú. Kí ló dé tí ẹ dá ọmọ lọ́mọ jókòó látàárọ̀ nígbà tí ẹ mọ̀ wípé ẹ ní nǹkan tí ìyá rẹ̀ ní kó wá gbà? Ṣíọ̀, ọmọdé ò mọ ògùn ó ń pè lẹ́fọ̀ọ́. Àródàn jẹ́ àrokò tí àwọn òbí máa ń pa fi rán ọmọ tí ìjọ̀gbọ̀n rẹ̀ bá pọ̀ nílé ní ayé àtijọ́. Ìtumọ̀ rẹ̀ ni wípé kí ẹni tí wọ́n rán ọmọ náà sí dá a jókòó fún ìgbà pípẹ́. Ìmọ̀ ọ̀mà lópin o. Splendid Cartoon Yorùbá. Àwàdà tí ò lẹ́gbẹ́.